sọ́dún ìbílẹ̀ wa. Ayé ẹ bá wa débẹ̀, ayé ẹ bá wa débẹ̀, a fẹ́ sọ́dún ìbílẹ̀ wa. Gbogbo èèyàn nílẹ̀ yìí ó ẹ̀yà wa ká jọ ṣe. Gbogbo èèyàn lókè òkun ó ẹ̀jẹ̀ àpéjú jọ ṣe o. Ayé ẹ bá wa débẹ̀, ayé ẹ bá wa débẹ̀, a fẹ́ ṣọdún ìbílẹ̀ wa. Tónílé tàlejò a kú ojú lọ́nà Ogbomoso Cradle Carnival. Tí ọba wa aláyélúwà ọba Ghandi Afọlábí Ọláoyè Òrumọgẹgẹ kẹta ṣe àgbékalẹ̀ rẹ̀. èyí tí yóò bẹ̀rẹ̀ láti ọjọ́bọ̀ ọjọ́ kọkàndínlógún sí ọjọ́ ajé ọjọ́ kẹtàlélógún oṣù kejìlá ọdún yìí. Thursday 19th to Monday 23rd of December 2024. Lọ́jọ́ àkọ́kọ́ ní kété tí mínísítà fún àṣà àti ìrìnàjò afẹ́ lórílẹ̀‐èdè yìí pẹ̀lú àwọn aṣojú ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ bá ti sí ètò sílẹ̀ tán ni a ó ṣe àfihàn oúnjẹ ìbílẹ̀ wa l'Ógbómọ̀ṣọ́ àti àwọn ètò mìíràn. ní ọjọ́ kejì rẹ̀ ní ìfinijoyè àràbà olúawo àti àwọn oyè mìíràn ó wáyé ní inú ààfin ní déédé agogo 10 òwúrọ̀. Jímọ̀ yóò wáyé láago 1 ọ̀sán nínú ààfin. Ọdún ọ̀lẹ̀ yóò tẹ̀lé láago 4 ìrọ̀lẹ́. Ètò àwọn ọ̀dọ́ la ó fi kásẹ̀ rẹ̀ ńlẹ̀. lọ́jọ́ kẹta ìdíje eré gọ́ọ̀fù pẹ̀lú eré bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá láàrin àwọn àkàndá ẹ̀dá nípa tójú yóò wáyé lọ́jọ́ náà. eré oníṣe lórí ìtàgé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò ní gbẹ̀yìn. ní ọjọ́ kẹrin a ó bá kábíyèsí lọ dúpẹ́ nínú ọgbà ìjọ onítẹ̀bọmi bíúlà sùnsùn Ògbómọ̀ṣọ́. tí a ó sì ṣe àfihàn ẹ̀bùn Talent hunt pẹ̀lú ìdíje eré ológe ìbílẹ̀. musical concerts àti ìrónilágbára fún àwọn ẹgbẹ́ ọ̀dọ́ la ó fi kásẹ̀lẹ̀ ńlẹ̀ ní ọjọ́ kẹrin. ní ọjọ́ àṣekágbá gan la ó ṣe àfihàn ohun àṣà wa ní ìjọba ìbílẹ̀ márààrún ní Ògbómọ̀ṣọ́. tí nice àbọ̀lọ́rẹ́ Saheed Òṣùpá àti Ramoni Akànní Mr Lecturer yóò fi ìlú káàdì ètò tí a ó sì gbàjọ rẹpẹtẹ. ẹgbẹ́ òṣèré orí ìtàgé Tampa Ògbómọ̀ṣọ́ North. Ògbómọ̀ṣọ́ South. Oríire. pẹ̀lú sùúrù lérè. ló ń kí ọba wa lórúkọ ìgbìmọ̀ Ogbomoso Cradle Carnival 2024 lábẹ́ àṣẹ alága ìgbìmọ̀ Honourable Williams Adeleye akọ̀wé alàgbà Múyìwá Òkè co-chairman Dr. Ọládẹ̀jọ Àkànní. Ògbómọ̀ṣọ́ kò ní bàjẹ́.